Uwe ìyìnrere ti Jòhánù orí 11 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 18 títí fún 24. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa. Náà dẹ́nẹ́rì Jésù ẹ̀tún kérora nínú rẹ̀ ó wá sí ubojì níbọn gbé tẹ Lásárù ọ̀nìrè papòdà sí. Rè ṣé kẹ̀dẹ̀rẹ̀ wọ́n ti fi ogbò rè gborin ọkàn wọ́n ti fi di ẹrun bojì náà. Ìjésù ìwìrún ọ̀vọ̀ ẹgbẹ́ ogbòrè gborin èkó. Ìmàtà arábìnrin Lásárù ọ̀nìrè papòdà yìí ó wíri Jésù ọ̀vọ̀ Olódùmarè ó ti mi síyàn nítorí ọ̀vọ̀ ó ti péjọ mẹ́rin rùn ti papòdà. Ìjésù ìwìrún ọ̀vọ̀ èmi ti wírẹ́ ọ̀vọ̀ kúwọ̀ bá gbàgbọ́ kúwọ̀ àrí ògo Ọlọ́run Olódùmarè. Náà dẹ́nẹ̀ ràn dẹ́gbẹ́ ogbòrè gborin èkó. Nẹ̀rún ọ̀nà rà gbé Lásárù rè dẹ́ papòdà ìṣì. Ìjésù ìgbójú rẹ̀ sókè ó ewé ọ̀vọ̀ bá mi mo dúpẹ́ náà rẹ̀ ọ̀vọ̀ ó ń gbóhùn rè mi. Èmi dẹ́ mọ̀vọ̀ ó wàá máa gbọ́ tèmi látùgbàdégbà. Àmọ̀ṣá túdà ọjọ́ ònìyàn rè ròdò yìí rí mo ṣe wí ọ̀vọ̀ wọ́n lé gbàgbọ́ ọ̀vọ̀ ó rè ràn mínú jẹ. Náà dérí Jésù dẹ́ wí ọ̀rọ̀ ìtàn ó kígbe nóhùn rárá ọ̀vọ̀ Lásárù jalẹ́wà níbẹ̀ àfúlọ́gán ọ̀nìrè kú náà ó jalẹ́wà rè ṣẹ́gẹ̀dẹ̀rẹ̀ àti fún ẹ̀wù òkú àti fún dènàwọ́ àtẹ̀sẹ̀ wọ́n tún ti fún gèlè wọ́n ti fún di ojú rẹ̀. Ìjésù ìwìrún ọ̀vọ̀ ẹ̀tú ẹ̀jẹ̀ kó máa lọ Ọlọ́run Olódùmarè ó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa.